minimum wage, minimum wage, we want minimum wage, minimum wage, we want minimum wage, minimum wage, we want minimum. Inability to regulate gold mining activities in Nigeria has contributed close to 70-75% of insecurity we have in this country, Mr. President. Not politics. Mr. President, people coming in for this gold comes with red eyes. And sometimes they don't have regards for human lives. You can take example of what is happening in Zamfara and different parts of the country, wherever they are mining this gold illegally. So I am supporting this bill, Mr. President, from the point of, one, from the point of security, two, from the point of being mocked as a nation. Our neighboring countries like Dubai, if you go to Dubai and see how they are processing, bringing in gold from Nigeria, countries like Nigeria, where they take this gold from there to transit to different parts of the world, we are being mocked. So it is very, very important that we give a note to this bill. Thank you, Mr. President. Thank you, Senator Wadada. To this bill, and to say that we should straighten it by giving some of the agency the teeth to bite. Mr. President, sir, several years ago, I had the privilege of receiving a report from evil seasoned generals who warned me that if the Nigerian government does not pay attention to illegal mining of gold, what is happening in some part of the country, what is going to happen in Zamfara will be worse. It has all come to pass. I think it is time to put an end to crying and lamenting, to getting the state to discharge its responsibilities of protecting all our national assets. Every other thing that needs to be said has been said. I support this bill in total, and if there's any additional clause that need to be added to give it the teeth to bite, including provision for imprisonment for those who are involved, both local collaborators and foreigners who are coming to Nigeria to cut away, and they look at us like fools. I mean, as we speak right now, somebody is involved in illegal mining of gold, and they take them out of this country, and they make money and put it in their pocket. They use that money to undermine our political system, our security system, every aspect of our national life. They distort our national values. I think everything that needs to be done needs to be done. I have not gone through all the clauses in the bill, but let us not pass a law without penalties. I hope that there are sufficient penalties and there are provision for enforcement, and a provision to ensure that those who are charged with the agency are also accountable. I'm 100% in support. It is good for our country. I think the charter politician from Zamfara said it all. This is the essence of governance. We must protect our natural endowment. We should stop crying and start moving. Thank you, sir. Thank you very much, District. Mr. President, for want of time, I'll just quickly say that I support this bill from Senator Natasha Akpoti because this country is blessed with so many resources: oil, solid minerals. Gold is one solid mineral Nigeria is blessed with, that if we're able to harness it, we shall be able to boost our revenue earning capacity of this country. And if the industry is properly provided for and regulated, Nigeria will be able to make fortune out of these huge gold deposits that litter across Zamfara and Osun State and other parts of Nigeria. So there's no point belaboring the issue. This bill is very important for the reasons adduced in the bill. I wholeheartedly support it so that we can broaden our revenue base. It's not only oil that will be bringing dollars to Nigeria. Yeah. Every Nigerian believe we pay crude oil is the only thing tí a ní tó generate owó sí Nigeria. Àbí ṣé ó fẹ́ tí ara ẹ gbọ́ wí pé another mineral resources tí Ọlọ́run tó bless in Nigeria pẹ̀lú nyafun is gold. Ṣé o gbọ́? Wọ́n ní àwọn other country tó ní ẹ̀sí wa tí àwọn senators àwọn bàráwò bansara nọ́ọ̀tì tí wọ́n ń wa gold ńbẹ̀ tí wọ́n kó lọ tà fún wọn bẹ̀ wọ́n fi Nàìjíríà ṣe yẹ̀yẹ́. It is true. Excuse me. Ṣé ẹ̀yin ò mọ̀ ni ẹ̀yin ọmọ ìran mi ẹ ò mọ̀ wípé gbogbo neighboring
kí ni mo ti ẹ̀ sọ ìwọ ni neighboring country ní ọ̀rọ̀ tó wà lẹ̀. No, all over the world had to become a laughing stock. A country that's supposed to be feeding the whole of Africa. Ó wá di bottom Africa. From top to bottom. From top to bottom. Kò wá sí kankan. Jọ nígbà tí mo sọ fún ẹ wípé Nàìjíríà dàbí ọkọ̀ tó ti dógun tó ti wà pa. Tó ti dógun kò lè move an inch mọ́ kò sí abracadabra tó lè gbé. Ọ̀pọ̀lọpọ̀ yín sọ pé ṣe ni mò ń ranting. I will continue to be ranting. So far tí mò ń sọ tó dẹ̀ tẹ̀dẹ̀ padà ń rí. My dear. Ṣé ti rí wọn Nàìjíríà? Ìjọ wo gan ni gbogbo yín rò wípé a fẹ́ bọ́ nínú wàhálà rògbòdìyàn yìí? Òun ló fi tí ara igbó. Ní nọ́ọ̀tì tipẹ́tipẹ́ ló ti máa ń gbọ́. Èmi máa ń sọ wípé àìmọye òbítíbitì gold tí wọ́n rí ní Zamfara. Àwọn Northerners sọ wípé Zamfara gold is not made for Nigeria. Àwọn làwọn ní gold. Bọ̀ ẹ wá wáyé àwọn ọmọ Yorùbá. Ẹ wá wáyé àwọn ìran mi, àwọn gómìnà fò, àwọn sínétọ̀ ọ̀ràn, àwọn mínísítà jẹgúdújẹrá òsínwó ènìyàn. House of Rep ródòròdò rádáradá. Tó jẹ́ wípé ní gbogbo ayé wọn kó ṣàwà sórí post yẹn kọ́kàn máa ṣòṣì bí iṣẹ́ ń bẹ̀ ni tí kò sí nǹkan gidi kan tí wọ́n dìde fún ìran Yorùbá fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá àtọmọ Yorùbá tẹ́yìn tẹ́ bá yín. Orí yín bá wí. Àwọn tẹ́ máa lọ́n bá every 4 years tán máa ń dìde fún yín àwọn ni wọ́n wáyé òṣì wọ́n ti ṣẹ́ṣọ́ ìyà fún wọn látọ̀run. Tí ó bá wá jẹ́ bẹ́ẹ̀ kí ló ń jẹ́ wọ́n Nàìjíríà tí ẹ̀yin Yorùbá máa ń pè tẹ́ fẹ́ kúlé lórí. Àwọn Northerners mú góòdì ọ̀dọ̀ tí wọ́n ń tà òun ló fẹ́ tí ara ẹgbọ́n yẹn wọ́n ń tà àìmọye sínétọ̀ nínú wọn lára àwọn sínétọ̀ tó ń pariwo wàhálà importable voice. Àwọn sínétọ̀ tí wọ́n pariwo wípé wọ́n ní kí wọ́n ban open ranching open grazing kan ban ẹ̀. Àwọn Northern senator ní pé ṣe ni wọ́n fẹ́ lé àwọn Fúlàní lọ. Ẹ jọ̀ọ́ kí ló kan Fúlàní pẹ̀lú cow? Kí ló kan Fúlàní pẹ̀lú cow? Business yín ni wọ́n lé Fúlàní. Àwọn màlúù tẹ́ dàkiri náà ní kẹ́ yé dàkiri mọ́ ayé òṣè yẹn mọ́ we are in a modern world. Ẹ̀yin ni private business yín ni. Ẹ̀yin tẹ́ fẹ́ sin màlúù ó ti yẹ kẹ́ mọ̀ ipá ẹ máa pèsè àyè bí tẹ́ máa kó wọn sí with security. Oúnjẹ tó máa jẹ, omi tó máa mu. Ṣé bẹ́ẹ̀ fi make owó ni? Ó dàbí káwọn ìyá aláta náà kọ́ máa ṣe the same thing kọ́ máa hàn gbogbo àwọn èèyàn kọ́ máa ní wọ́n lára ìyá aláṣọ kọ́ máa sọ pé federal government ní láti pèsè ibi tó máa ìwọ ló fẹ́ ṣe business. It is your private business. You are to look for anything tó bá need. The same senator tí wọ́n ta òun lè fi tí ara yín gbọ́ àwọn senator náà ni wọ́n tún náà sọ nínú house níbẹ̀ o wípé àìmọye northern senator ló mọ̀ sí kínní wọn ọ̀dẹ̀ wí pim síta because wọ́n jọ benefit from it ni they are all the beneficiaries. Ọ̀nà wo ni wọ́n wá fi gbogbo owó tí wọ́n lọ fi ta gold yẹn sí every country tí wọ́n ti lọ ń ta wọn ọ̀rẹ́ mi ti 1 cent báyìí 1 naira 1 kobo sí àkáǹtì Nàìjíríà o. Ìjọ mọ̀ wípé gbogbo mineral resources ọ̀dọ̀ ti wà ní south ẹ jẹ́ ìsọtí ilẹ̀ Yorùbá àti gold o àti crude oil o àti everything tó bá ti ṣe tán ó di federal wọ́n ló belong sí Nàìjíríà. Ẹ̀yin Yorùbá ìjọ wo ni mùmú yín máa dùn? Ìjọ wo lẹ fẹ́ gbọ́? Ìjọ wo lẹ fẹ́ mọ̀ ẹ ti mọ̀ ẹ ti gbọ́? Ìjọ wo lẹ fẹ́ já lẹ fẹ́ fúnra lára yín kúrò nínú ìṣẹ́ òun ìyà tí wọ́n ṣẹ́ṣọ́ ẹ̀ fún yín? Wọ́n ṣẹ́ṣọ́ ẹ̀ fún yín ni. Yes. Mo dẹ̀ rí wípé ìyà yẹn ti bá yín lára mu. Ọlọ́run ò dá yín kò dá yín mọ́ yà ṣùgbọ́n ẹ̀yin gan lẹ wá love ìyà ẹ wá ń gbé mu ẹ̀ ń gbé jẹ. Kí ló dé? Ẹ wá expect kí gbogbo wa jẹ ìyà. Ó yá wá wo fídíò yìí. Yẹ ti rí ẹ̀yin ọmọ ìran mi ibi tí ọ̀rọ̀ wá dé dúró nísìnyí nìyẹn o. Ṣó o ti rí àwọn House of Rep
gbogbo wọn látòkè désàlẹ̀ president ẹ̀yin lè máa di federal mú bẹ̀rẹ̀ látòrí governor àsìkò tí tó ti wà tèmi ní láti ṣẹ́ṣọ́ ìyà fún gbogbo wọn o because gbogbo wọn they are only going there láti lọ represent ara wọn àti kọ́kọ́sì wọn àtàwọn immediate family wọn not for you and me mẹ̀kúnnù ni wá àléèyàn jẹ́ ká ṣe dájọ́ ọwọ́ fún gbogbo wọn ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn èwo ló represent constituency títí ọ̀dọ̀ títí ẹ tó ẹ̀rẹ́jẹ̀ tó ẹ̀rómìnira ẹ dènà déwèrè ká ṣe ṣìyà jẹ́ ẹ̀rí bí yẹn ṣe mú agbádá wọn ọ̀pọ̀ tó wà ṣé ẹ rí wọn bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ káàkiri anybody tó bá rí tó jọmọ Yorùbá tó bá ń support wọn ẹ jẹ́ àpapọ̀ mọ́ wọn kò jù bẹ́ẹ̀ lọ torí tí ìwà àtẹ̀mí ò bá béèrè ikú tó pa bàbá wa lọ́wọ́ àwọn ọmọ àlè wọ̀nyí wọn ọ̀rẹ́dì àti ṣe kọ̀kọ̀ sílẹ̀ Yorùbá o bọ́n ṣe jẹ́ ká rí ilé ayé wa gbé ẹ má jẹ́ kó fẹ̀dọ̀ lórí òróró the only thing tán náà ṣe ojú pé kó máa lọ party lọ kó máa live big life kó máa oppress wọn oppress wa àtẹ̀mí wọn oppress wa die tó bá ní kó jẹ́ ṣe Yorùbá nation tó o ní irọ́ dẹ̀dẹ̀ forbid you kó o jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká ṣe kí ni ká kó fún àwọn ọmọ àlè tó represent wa ṣé o fẹ́ kú sínú ìṣẹ́ òyìyà ṣé o fẹ́ tọrọ kú láyé ṣé o wáyé bẹ́gà ní ìran Yorùbá yìí bẹ́ẹ̀gì tẹ́lẹ̀ mò ń bọ̀ o ọ̀rọ̀ ń bọ̀ o rò pé nǹkan rẹ̀ kan fẹ́ jáde ní Násárẹ́tì Nàìjíríà gbàgbé òṣì kò sí nǹkan rẹ̀ kan tó lè jáde láti Násárẹ́tì Nàìjíríà. fún ti Nàìjíríà kí n tó parí fún ti Nàìjíríà one mẹ́sẹ̀gì Nàìjíríà rẹ̀ yé ọba àwọn bá sọ fún mi o solution méjì ní Nàìjíríà ní ẹ lè criticize mi o ẹ lè má criticize mi o kò kàn mí solution méjì ní Nàìjíríà ní lọ́ba àwọn bá sọ fún mi èkíní kí Nàìjíríà ó yí padà nínú ìwà búburú káàánú ṣiṣẹ́ èkejì Nàìjíríà ọ̀nà àbáyọ kejì ní pínpín bá lọ ẹgbẹ̀rún àwọn wọ̀nyí ti lè lọ bá lọ ẹgbẹ̀rún ayé láyé ọba àwọn bá sọ pé nǹkan méjì tí ó ṣẹlẹ̀ sí Nàìjíríà ni solution Nàìjíríà ni. You don't hear am as in you don't hear am wọ́n ní ọ̀nà méjì ní solution sí situation Nàìjíríà nínú kí wọ́n padà nínú ìwà wèrè tí àwọn leaders ń wù tí wọ́n ríra wọn bí Ọlọ́run tí wọ́n fìyà jẹ mẹ̀kúnnù àbí kò ń ṣe ẹ wá wọ àwọn gọ́vnà lẹ́nu ọjọ́ mẹ́ta fún minimum wage wọ́n láwọn ò lè san 62k bọ̀ láàárín ọdún kan wọ́n lè ná òbítíbitì bílíọ̀n fún refreshment lásán ṣé o ti rí wípé they are not there for you máa gbèjà wọn wọ́n wá ní pé kí wọ́n yí padà nínú gbogbo ìwà yẹn irú sanfara gold gbogbo gold tán wà ní nọ́ọ̀tì tán ní ti nọ́ọ̀tì ni ṣùgbọ́n ti south gbogbo Nàìjíríà lónìí nígbà tán ti mọ̀ pé gbogbo south kí ni mo ti ẹ̀ sọ ṣé south wà lára Nàìjíríà ni you are third class ni wà tèmi èmi náà wà bẹ́ẹ̀ ẹ̀ má tí ì gbé mi ṣépè third class làwa Saudana yes third class Nàìjíríà àwọn wo ni first class ó yá who are the first class àwọn wo ni first class Nàìjíríà ó yá síbi comment section ẹ já pàdé ńbẹ̀ àwọn wo ni second ó yá mo ti sọ third àwa lọ́dọ̀ ti tèmi mi ìmọ̀dọ̀ ti tiẹ̀ jẹ́ kémi sọ number one first class cow màlúù ṣé mo parọ́ ni tí mo bá parọ́ jọba mi fi síbi comment section màlúù ni first class màlúù ni number one Nigeria citizen second Fúlàní mi sọ wípé Haúsá Fúlàní o Fúlàní the third the Southern and the Hausas ṣé o ti rí pé àrípò ipò wa tún sẹ́yìn ọmọ Yorùbá èwo lè wo èmi ń bèrè ni ń bí mi ò tá lè mi ò bí èwo lè wo nínú gbogbo màtá tó wà lẹ̀ ṣé wọ́n Nàìjíríà tẹ́fẹ́ yẹn ṣe bá lè fọwọ́sowọ́pọ̀ ká kó ṣìyà jẹ fún gbogbo àwọn wèrè politicians àwọn leaders wa wọ́n ṣe kọ́kọ́ fún wa jẹ́ ká ṣe kìíní yẹn fún wọn Yorùbá nation ẹni gbá ẹ láwo èwo lẹ fẹ́ nínú méjèèjì
ẹ jẹ́ àpín on time. Wọ́n ní second solution òun ni ká pín. First solution yẹn kò sọ́jọ́ tó ń bọ̀ wá ṣẹlẹ̀ láyé torí àbákú láṣọ ewúrẹ́ ni lọ́dọ̀ wọn, ó ti wọ̀ wọ́n lọ́rùn kan tó kúrò bẹ́ẹ̀ ó ti mú ẹni kejì tó máa take over. Ó yá tó wo Nàìjíríà. Níbo? Má bá mi sọ yẹn. Àbẹ̀ má bá mi sọ̀rọ̀. Wúlẹ̀ má bá mi sọ̀rọ̀ jáde. Àti ayé sọ̀jọ̀ ní dẹ̀ kan náà èwo kò ní dá gbogbo àwọn owó rẹ̀. Àwọn owó kò ní dá fún ọ̀tá lè má sọ̀rọ̀. Àti ti bàbá ń bi tán ti kiss grand ìyẹn ló yẹ kó fún ẹ ní signal nípa Nàìjíríà situation. Àní ọkọ Nàìjíríà wọ́n ti wà pa, ó ti dógun sílẹ̀. Ṣé rí pàdé ìdí wọn kò ṣe pọ́nú ẹ̀ ní àbí kò ṣiṣẹ́ orí pọ́ǹtì ni. Tẹ́jú mọ́ mi kó wo mi rè ìwọ náà wo fídíò yẹn. Ṣé ò rí pàdé ìdí wọn nínú stadium ń bẹ̀ ni? Wàláhì alùpùpù wọn pùpùpù kò ṣiṣẹ́ o. Ṣé pọ́ tán mọ́nú ẹ̀ ní àbí wọn sáfíìsì ẹ̀? That is your one Nigeria. Ẹ dúró Nigerians ẹ̀rọ yìí ò lè sùn ẹ wá lọ ẹ pariwo ebi ń pa wá minimum wage bàbá ń juwọ́ democracy ẹ pẹ̀lẹ́ ìyá yẹn ò dùn yín àbí ẹ tún ìjáde okay. All right. Èmi lẹ ń pariwo mọ́ ebi ń pa yín, ebi ló ń pa mọ̀nàmọ́ná yín kú. Ebi ló máa pa mọ̀nàmọ́ná yín kú, ẹ má worry. Ẹ máa jẹ cassava, àgbàdo, grain ó wà ńbẹ̀. Àbí ṣé ti ṣe tán láti lọ sínú igbó Sambisa. Ibẹ̀ yẹn ló fìtì, ṣé mi lẹ ń pariwo mọ́? Lẹ ń sọ fún mi wípé ebi ń pa yín. Okay. Minimum wage. Ebi ló máa pa mọ̀nàmọ́ná yín kú. Èmi ò mọ̀ bẹ́bí bá ń pa yín o. Kò tí ìjọdún kan lọ tẹ́mi ṣe èdè bẹ́ẹ̀ o, ẹ má kò ṣe. Kò sí nǹkan tó function ní Nàìjíríà. The only thing nǹkan yóò kan tí mo rí tó function tí ìwọ náà dẹ̀ mọ̀ òun ni kíkówó jẹ kán pín láàrin ara wọn. Bàbá Tinubu wá fẹ́ bọ́ gbogbo lawmaker bọ́ pa. Wọ́n rántí aráàlú kò sí nǹkan tó kàn wọ́n. Àwọn lawmaker wọ́n ṣáà ń rìbọ̀ wọn. Owó ń bí ojú fùrọ̀ ẹnu máa ṣáà wí nǹkan kan ṣáà jẹ́ kẹ́mi ṣe tèmi tán kó tó kúrò ńbẹ̀. Ẹ ṣáà má disgrace mi kúrò ńbẹ̀. Ìwọ sì ní hope àwọn wá sọ fún ẹ pé renewed hope. Ẹ jọ ṣe renewed hope tí wọ́n pariwo tán sọ lẹ́nu fún ẹ yẹn ṣó o rí nínú action. Ọ̀dọ̀ àwọn wo ló ti rí? Ọ̀dọ̀ àwọn lawmaker. Ọ̀dọ̀ àwọn wo ló ti rí? Ọ̀dọ̀ gbogbo wọn. Àwọn gbogbo wọn tán jọ máa ń ṣèjọba Nàìjíríà. Àwọn ni wọ́n ń rí renewed hope. Àwọn náà ń rówó àbí ńgbà tó yọ subsidy. Ṣebí allocation kìíní tán fún àwọn governors láti billion ó lọ àti million ó lọ ṣé bí wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ yẹn ìgbà tí wọ́n ti increase allocation wọn sìn ṣé everything increase nílẹ̀ Yorùbá? No now same as a matter of fact ó tún fi reverse sí. Ìwọ ṣì ń dúró òun dúró de renewed hope. Ibo náà ti rí? Kò sí wọn Nàìjíríà kankan ẹ máa ṣerúkú lábẹ́ iná dáná ni. Ẹ don't worry ara yín lẹ̀ ń ṣe ẹ mọ ẹdìyẹ tó lọ yàgbé sísàsùn ni àti sùn ara ẹ̀ ló ń bàjẹ́. Nínú kan kékeré yìí tó o bá rí wípé kò sí nǹkan tó jẹ́ wọn Nàìjíríà northern na just using you ẹ̀yin southern ẹ̀yin ilẹ̀ Yorùbá. Ṣé ẹ̀yin ò rí gbogbo àwọn ọmọ Yorùbá tó lọ represent wa pé wọ́n ládìí àwọn northern ni àwọn Fúlàní wọ́n ń ṣerú lábẹ́ wọn ni tó bá dé north even kan wà nílẹ̀ Yorùbá kan wá bá wọn wọ́n máa gbọ̀n bí ìgbà tí ajá bá rí tí ẹ̀rù ń bà. Báwo náà ṣe máa wá góòdì ní nọ́ọ̀tì tí àwọn northern sọ pé ó belong to nọ́ọ̀tì ṣùgbọ́n tó bá wá ti nílẹ̀ Yorùbá àtẹ̀pọ̀ àti everything wọ́n á ní ó belong sí Nàìjíríà ẹ̀ẹ́dẹ̀ ríra yín bí dìdìrín ni yín náà dìdìrín ni yín. Ẹ rò pé Tinubu lè stop ẹ̀ táà gbàgbé òṣì torí mo mọ̀ pé wàá máa sọ pé Ọlọ́run ṣe ọmọlódò dẹ́kọ̀ ọmọlódò silver ni ẹ̀yin ò tiẹ̀ mọ̀ wípé ó láwọn kọ̀kọ́ tí Tinubu gan á gbọ́ àrí táyà gbójú tó bá fẹ́ ìwà láyé torí Tinubu ò fẹ́ kó fẹ́ di mètúsẹ́là èmi ò sì rokúrò yìn ẹni bá rokúrò mi kó máa nìṣó. Tinubu ò lè ṣe jack láàrin àwọn 48 kìnìún nọ́dánà yẹn. Tinubu gan mọ̀ wọ́n ara ẹ̀ Tinubu ọ̀rẹ́dí àti ṣé ó kú fún yín ni
ẹ̀yin go rí wípé Tinubu ń treat yín bí àwọn northerners ṣe ń treat àwọn citizen wọn ni. Ìgbésí ayé àwọn ọmọ nọ́ọ̀tì àwọn leader wọn ò fẹ́ kó lójú kán máa ṣerú kán rí rédèrèdè kán rí rádaràda. Ìdí nìyẹn tó ṣe jẹ́ pé káò náà kó sílẹ̀ fún gbogbo wọn. Àwọn northern leader yìí àwọn náà dẹ̀ ní káò àwọn náà kó àwọn boys wọn yẹn tán ní kán máa dà káò kiri. Àbí kò yé yín ohun tí àwọn náà àwọn bàbá Tinubu àǹkó tó fẹ́ wá ṣe fún ìwà àtẹ̀mí nílẹ̀ Yorùbá nìyẹn. Wọ́n fẹ́ ṣe ayé ìwà àtẹ̀mí kan sún wa pa ká shrink báyìí. We style ṣé wọ́n gba mọ́tò ń di ẹ̀ bó ṣe ń live life ẹ̀ 2 years ago ṣé wọ́n bí ẹrẹ kó live ẹ̀ báyìí sìn like play ẹ má worry bọ́n ṣe ń ṣe wọ́n ní nọ́ọ̀tì ó ti ń padà ó ti dé south sìn wọ́n ti ń ṣe tètè ní ìkíyèsára ni. The only solution tó lè mú ẹ tó lè yọ ẹ kúrò ní ìgbésí ayé ìnira yẹn ó ní kó jẹ́ ká pín o látọ̀dọ̀ ti tèmi kó ní kálukú máa bá tiwọn lọ nírọ̀wọ́ àti nírọ̀rùn. Kí ló ní mo sọ ṣé mo wí rẹ̀ àbí mi wí rẹ̀ mo mọ̀ ipá bí ẹni ẹ já pàdé níbi comment section. Ẹ ṣeun o ṣé ẹ gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel mi. Ẹ ṣé gbogbo yín tẹ́ bá mi subscribe thank you very much mo mọ̀ lóore. Ẹ ṣé ẹ kú àdúró tì mí ní gbogbo ìgbà ànáwọ́ sí yín mo mọ̀ lóore o ẹ kú àdúró tì mí mi nífẹ̀ẹ́ kankan ní ṣàwátì ire o.